Shenshenma ti dé. Shenshenma ti dé o. Ẹni tá ti retí ti pẹ́ ni. Pákáleke o là ń jẹ gúgúrú, àṣé mùsùnmùsùn là ń jọ gẹ̀dẹ̀ àgbagbà. Òtítọ́ láta kéré ó máa ń tàyàn lójú, atádàlẹ̀ kéré ó máa ń tà ní nífùúrọ́ ó. Orin tèmi bá kọ ọmọ kò là fi ìwé, èdè tèmi bá pè ọmọ kò là fi ìwé. Mo kàn lè jóbìnrin ọgbọ́n orí mi pọ̀ yapa gan. Mo ti lọ pléèrè ìjọ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ orin tó yẹ pé mo ní pé kú kọ́ báyìí ẹ̀jẹ̀ ni mo pọ̀ lẹ́nu. Àbúrò mi ni. Níta ni. Yóbóró yóbó sìn tó kọrin pé yóbóró yóbó sìn àwọn tèmi fẹ́ bẹ́ẹ̀ jó yéra nílẹ̀ kò dìde ìṣọ̀lá mi là ń ké sí. Ọmọ gẹ̀rígẹ̀rí yóbóró mi yóbó sìn. Wọ́n wò wá àwòkọ́ṣe tiwa táwọn náà fi bẹ̀rẹ̀ ni. Ta ló wà àwòkọ́ṣe yìí? Yóbóró yóbó sìn. Mo mú nǹkan Ìbàdàn. Bàbá o. Orí mi jẹ́ káyìn la pẹ́ fún mi. Bàbá o. Orí mi jẹ́ kí bàbá pẹ́ fún mi. Àríkẹ́ ọmọ ẹni ò ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ káwá lánìí ìfìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa káwá nídìí ọmọ ẹlòmíín la máa fi sí. Orin tèmi jam bread and butter yóò máa dùn náà ni létí ayé yóò máa dùn náà ni lágbọ̀n kárí ayé yóò máa dùn náà ni. Ètò tèmi bread and tea and bread yóò máa dùn náà ni. Kàsán àti ṣúgà yóò máa. Ajíṣẹ́ ṣàmàlà ìbàdí Kúdíràtù kọrinkọrin èmi ṣì wà o Shenshenma mo ṣì wà o àìsídè kánpé Shenshenma mo ṣì wà o. Alhaji Lateef Ayinla Shenshenma. èmi ṣì wà tí mo ń kọ Fuji. Ó yá. Ní Ìbàdàn nílé Olúyọ̀lé mọ́ṣáláṣí wọn ti ní òrébì kan. Mọ́ṣáláṣí òrébì kan àgbà olórin la tún ní lórí ètò yìí lónìí. Gbogbo ẹ̀yin ará Ìbàdàn pátá ọ̀kan lára àwọn gbajúgbajà olórin Fuji nílẹ̀ Ìbàdàn lẹ́tún fẹ́ gbọ́ ẹ tún fún wọn lóhùn orin. Jayé Shenshenma mo ti dé bí awé adé ooo Ayinla Shenshenma ọba orin ìlà o. Ṣẹ́yìn lọ́ba orin àbí. Ayinla Shenshenma mi kò sẹ́ni tó fẹ́ pẹ̀rẹ̀ lẹ́lí rí Saheed Òṣùpá ọmọ mi ni nígbà tèmi ìjọba tèmi ó ti pẹ́. Ọdún wo? Ọba tí mo ti jẹ láti 1981. 81 kẹ. Yes lágọ̀wòye nílùú wa. Bọ̀tẹ́ ẹ̀ wọ pé bí o. Àmì ìwọ pé bí. Orúkọ yín gangan báyìí sà. Orúkọ tèmi ni Alhaji Lateef Ayinla Shenshenma. Shenshenma. Yà Shenshenma. Èwo ni ìtumọ̀ Shenshenma yẹn? Ìtumọ̀ Shenshenma bó ṣe jáde ni pé nígbà tí a wà ní ọmọdé. Okay. Boys a máa ń lọ wo fíìmù ètò wà ní Mọ́kọ́lá ìyẹn ni Queen cinema. Scala ní ti Sábó. Scala ní ti Sábó. Odeon cinema ìyẹn ló wà lókè Àdó. Ó yá Odeon cinema ló wà lókè Àdó. Ó yá kí ló wá ṣẹlẹ̀ nígbà yẹn? So nígbà yẹn tá a bá lọ wo fíìmù a máa ń wo Rex a máa ń wo Chinese a máa ń wo Indian. So India kan mo wá wo fíìmù India yẹn so nígbà tí wọ́n kọ àwọn àkọlé orin music by Shenshenma olórin ni nílùú India. So ó wá máa ń kọ orin gan. Shenshenma. So mo fi wá láìkì Shenshenma yìí dà bó ṣe ń kọrin yìí ó dà òun náà ti máa ń jó dẹ̀ jẹ́ tó slender bí tí báyìí gbà tẹ́mi náà dẹ̀ máa bẹ̀rẹ̀ Fuji mo fi ṣe pera mi ní Shenshenma. ṣe kọ́ mi. Olórin Indian kan ni. Tẹ́lẹ̀ iṣẹ́ tá à ń ṣe ẹ̀wà la máa ń tà èmi àwọn dáàdi wa family wa a máa ń lọ sí Kano Maiduguri a máa ń ra ẹ̀wà rice. So ṣùgbọ́n láti ìgbà tí mo ti wà ní school mo ti ń kọ orin yẹn but àwọn family wa ò fẹ́ ká ń kọ orin torí pé wọ́n ní àwọn máa ń náwó fún olórin ni ìran wa ò lè máa ṣe agbe káwọn agbe alágbe ìwòsàn àárín yẹn ni mo ti jáde bẹ̀rẹ̀ Fuji nígbà yẹn 78. 1978. 1978. Yes. 46 years ago ni. Bó ṣe rí nìyẹn sà. Alhaji Nureni Akande Bonanza Alhaji Taju system wọ́n wà níbẹ̀. Okay. Alhaji Tirimisiu Ajao barista. Tirimisiu Ajao barista. Okay. Wọ́n wà níbẹ̀. Alhaji Sikiru Ayinde Majesta.
Majesta. Yes. Àwa náà ní Majesta kan lábẹ́òkúta o. Bẹ́ẹ̀ni àwọn Alhaji Rashidi Ayinde Merengue. Bọ́lá Alhaji Mufutau Bọ́lá Bọ́lẹ́tì Táyé Currency ọmọ wa làwọn ọmọ wa ní 1970 ìbẹ̀rẹ̀ kò tí bẹ̀rẹ̀ àwọn Paso nígbà táwa ń kọ ni wọn ò tí kọ mi. ok ẹ̀yin dẹ̀ ti wà ẹ̀yin ti wà ní. tó bá a ṣe ń kọ orin yẹn wẹ́rẹ́ nìyẹn à ń ṣeré káàkiri so kò sí ní because ọmọ Àgbọ̀wẹ̀yìn ni I'm from Àgbọ̀wẹ̀yìn Ogun State. Yes. ọmọ Ogun State wá tẹ̀dó sí Jẹ̀bú 1970 tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yẹn gan ṣé Ìbàdàn náà lẹ wà. Ìbàdàn gan náà bí mi sí. Ìbàdàn agbe Ọjà'ba náà bí mi sí ní agboolé Àjọmọ̀lé ní Ọjà'ba. bọ ṣó ń fọ kó ń bọ Jẹ̀bú rárá. mi lẹ́sọ̀ Ìbàdàn lẹ́sọ̀ Jẹ̀bú èsùrùmísà lẹ́sọ̀ mo gbọ́ Ìbàdàn bí mo ṣe gbọ́ Ìbàdàn náà mo gbọ́ Jẹ̀bú. ṣó ń kọ kó ń sọ Jẹ̀bú. èsùrùmísà lẹ́sọ̀. Jẹ̀bú ló mà ọmọ alágẹ̀mọ mẹ́rìndínlógún. ẹkọrin fún Jẹ̀bú. Ìjẹ̀bú ni mi ooo ọmọ Àgọ́yè ni mí Àyìnlá Ṣẹ̀nṣẹ̀mà ooo mo lè jẹ bèrèpò mo tún lè jẹ kọkọ rẹ ọdún Agẹmọ bá dé wọn ń jó ní mọ̀ọ́sán ni ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí igbá ooo ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí àtẹ. ká sọ bẹ́ẹ̀ kọ́ṣẹ́ lẹ́yìn èèyàn. mi kọ́ṣẹ́ orin lẹ́yìn ẹnìkan torí kékeré láti ní ẹ̀bùn orin torí gbà tá à ń lọ skul Jẹ̀bú àwọn bàbá wa lè dalé mú káíbà àwọn bàbá wa Arúnà Ṣọlá àwọn bàbá wa SKB Àjàó Òru so tá bá ti ń tọ́ nǹkan tó ráìsùn la máa ṣe ń gbà yẹn àwọn máa bí tá bá ti ń kọrin a máa káàkiri lọ ságbo ẹnì kọ̀ọ̀kan wọn ní pé ẹni tá a bá ti rí pé a bá láìkì ládùúgbò àwọn bàbá wa Nọ́ṣírù àtúwọn ní kòrò àtúwọn ká níbi wọn dáná ọ̀rọ̀ ní Kòòdú gbogbo ọ̀nà máa wá pè nílùú wa so àtìgbà yẹn náà láti ní ẹ̀bùn orin kó tó ti pé wọ́n á ṣe ìjà Fújì jẹ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe mọ̀ pé kò sí iṣẹ́ tí ò ní ìṣòro ìfàsẹ́yìn wà díẹ̀ pé ààrí ìrànlọ́wọ́ mọ́ ń gbà yẹn gbà láàrin kan. ẹ̀dùn ṣé gbàtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ wà ní. gbàrà àwọn ìyá mi back mi wọ́n mi back mi gbogbo ọ̀nà ni wọ́n fi ràn mí lọ́wọ́. ebi ká ṣáájú fún mi. àti owó àti pé tí bá fẹ́ ṣe wọ́n á help mi. bí ká tún jáde. bẹ́ẹ̀ ni gbogbo ìgbà yẹn wọ́n ṣe. ká sọ pé yàyín là láti lẹ́yìn. lágbára Ọlọ́run. now 1979 tẹ́ wá bẹ̀rẹ̀ yẹn ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. níwájú Ọlọ́run àtẹ̀yàn mo ṣẹ̀fẹ̀ wọ studio ìṣe rẹ́kọ̀dù. kí ló dé ṣe ẹ̀rù studio ń báyìí. torí ẹ̀yàn studio wà mi ò tí ì rìnà lọ́wọ́ ni. bọ́tẹ́ máa ń ṣeré káàkiri agbọ́rọ̀ yín gan. à ń ṣeré káàkiri mi ní àǹfààní àti ṣe rẹ́kọ̀dù náà. àwọn olórin tá a ti jọ kọrin rí ti pọ̀ mo ti àtijọ́ kọrin mi àti bàbá mi Síkírù Àyìndé Barrister yìí lágọ̀ọ́ òye àtijọ́ kọrin rí èmi àti bàbá wa lè dalé mú káíbà Ọlọ́run fọ̀nà kẹ́wọn ọmọ ẹ̀pẹ́ alárọ̀ Ògúnmọ́dẹ́dẹ́ àtijọ́ kọrin rí èmi àti ìyá wa Ọlọ́run fọ̀nà kẹ́wọn ìyálájẹ gbogbo Ìjẹ̀bú-Igbó Alájà Bàtílì Àlàkẹ́ àtijọ́ kọrin rí àìmọye ní oríṣiríṣi bàbá wa aróhùnrà ní Ọjà'ba wọn wà ní ilé àtijọ́ pàdé nílé Fẹ̀rí àìmọye. ìgbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn sà níbo lẹ ti bẹ̀rẹ̀ gangan Ìbàdàn. ibi tí mo ti bẹ̀rẹ̀ Fújì mi ní Ìbàdàn ní Ọjà'ba kan náà ni mo ti bẹ̀rẹ̀ Fújì mo kọ́ ń ṣe practice ní ilé Anípópó ní Oríta Mẹ́rin nígbà tó tún yá mo tún kó bẹ́ẹ̀ mo tún wá sí Ẹlẹ́ṣin Mẹ́ta ní sáìtì láti máa lọ bọ́ fọ́tò mo tún bẹ̀rẹ̀ mo ṣe practice níbẹ̀ ìrírí pọ̀ lóríṣiríṣi o mo ti lọ play rí ijọ́ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ orin tó yẹ pé mo ní pé kú kọ́ báyìí ẹ̀jẹ̀ ni mo pọ̀ lẹ́nu. ṣé kì í ṣe bẹ́ẹ̀ jẹun kò lé. kì í ṣe pé mi ì jẹun àwọn alágbára kan náà tàfà ńgbà náà ṣùgbọ́n lóun gbé wájọ rí wọn ìyẹn báyẹn àìtúmọ̀ye play tá a ti lọ jẹ́ pé jẹnẹrétọ̀ ò ní ṣiṣẹ́. mọ̀dé o Àyìnlá ti dé sáyé kòṣùpá mi má ṣe wọ̀ lókun ìràwọ̀ mi má ṣe wọ̀ láàyìn ìbà Olúwa ìbà ènìyàn ọbalúwa má bà ayọ̀ mi jẹ́ fún mi Ṣẹ̀nṣẹ̀mà ti dé Ṣẹ̀nṣẹ̀mà ti dé o
ẹni tá a ti ń retí ti pẹ́ ni ẹni tá a ti ń retí ti pẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò máa tó dé ṣẹ̀ǹṣẹ̀ yọ bí ọjọ́ o inú bá wọn ọ̀tá o ìdẹ̀ ìṣorin ló máa lé mi léré mọ́ ìdẹ̀ ìṣèlú ló máa já mi láyà mọ́ mo mọṣẹ́ orin débi tó ní kọ́ máa o mo máa yí ni ké máa yí ni ìpadà orin ọmọ kékeré ẹ̀ wá bá mi jó o àgbàlagbà mú jó Shenshenma orin tèmi jam bread and butter yóò máa dùn náà ni létí ayé yóò máa dùn náà ni lágbọ̀ kárí ayé yóò máa dùn náà ni. orin tèmi bread and butter tea and bread yóò máa dùn náà ni kárí ayé yóò máa dùn náà ni wọ́n á gbọ́ kárí ayé àmà. ètò tèmi bread and tea and bread yóò máa dùn náà ni kàsán àti ṣúgà yóò máa. bàbá ẹjọ́ mèrèǹgè ojú yín fẹ́ gbọ́dọ̀. Alhaji Rashidi Ayinde adéríbigbé Ayinde ọlọ́ọ̀bá lọ́jọ́ ní abá kẹ òkè ló máa lọ kò ní wálẹ̀ èèyàn mi ní Ayinde Rashidi Shenshenma mo ti dé agbólóhùn bí ọ̀jẹ̀rẹ̀ Àyìnlá mọ́lẹ́mi àtòrin àjọ ṣe wọléwọ̀de ní Àyìnlá tí n bá sọ Àyìnlá Shenshenma orin ni tí n bá jí Shenshenma orin ni èmi ta lórin àjọjíjọ ṣe pẹ́kipẹ́kì èmi pẹ́ lórin àjọjíjọ pẹ́kipẹ́kì mi nìrònú pípọ̀ Shenshenma torí fi kó sí mi lẹ́nu tí bá lánàá kó tó orin á kó sí mi lẹ́nu Shenshenma Àyìnlá o. Àyìnlá mi Látìfù bàbá tí Kúdírà Shenshenma rè Látìfù rè o bàbá Kúdí olórin bàbá àríkẹ́ tó jẹ́ Shenshenma gbogbo orin kalẹ̀ o ṣé mọ̀ pé orin ló borin kalẹ̀ àríkẹ́ ọmọ bàbá ẹ̀. bàbá bẹ́ẹ̀ ṣe wá ṣe rẹ́kọ̀dù yẹn orin ò ń dà yín láàmú torí ohun tẹ́ ń dà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rù ń bè mí fúnra mi. kò sígbà tí ń lè kọrin kò sígbà tí ń lè kọrin bó bá ṣe lówùrọ̀ orin ni bó bá ṣọ̀sán Shenshenma orin ni bó bá ṣọ̀gọ̀jọ̀ kọrin orin ni ìgbà míì orin ò ní jẹ́ kí n sùn máa wá mú báírò mi dání pẹ̀lú tákàdá mi màmá kọrin sílẹ̀ Àyìnlá adémi Shenshenma ọba orin ni bàbá orin ni orin tó bórin l'Àyìnlá Shenshenma mi mo ló ká bímọ sílẹ̀ òbóró mo ló ká bímọ sílẹ̀ òbóró mo bí Kúdírátù sílẹ̀ orin ni báríkẹ́mi bá ń kọrin akọrin bí ẹni jẹ́ kọrin. ìyẹn ọmọ yín. ìyẹn Kúdírá mi alájà. ẹni ọ̀ká bímọ lẹ̀. ó bí oró. ẹ tún wá bí orin. bẹ́ẹ̀ Alhaji Wasiu K1 the ultimate kọlọ́ba wọn kó bá mi ràn wọ́n lọ́wọ́ mo ní wọ́n padà wá ràn mí lọ́wọ́ lórí ọmọ mi yẹn tán bá mi mú lọ sí Mecca ní 2004 ìyẹn ọmọ mi Alhaja Kudi mo ń bọ̀ sà Wasiu Ayinde ló rán ọmọ yín Mecca. bẹ́ẹ̀ni odò ayé. bẹ́ẹ̀ni wọ́n wá sí mítìn wa nínú mọ̀pó láti wá kí wa jẹ́ tó wá mítìn yẹn wá jọ́mọ mi ló forí wẹ́kọ̀mù Alhaji K1 the ultimate so gbogbo wa ń ṣe mítìn lọ so Alhaji Gani Ìyàndá composer oní secretary gbogbo àwa Onifuji national ó wá ṣe introduction fún kálukú láti sọ pé lágbájá nígbà tó wá di orí tiẹ̀ ó bá ní èmi tí mo jẹ́ secretary yìí èmi ni Alhaji lọ́la Gani Ìyàndá composer K1 the ultimate dẹ̀ ní òde ti di Alhaji nìyẹn wọ́n ṣe stamp rẹ̀ nìyẹn nígbà tó dẹ̀ tó yá wọ́n wá tún pe Alhaji wa Isiaka Ìyàndá Sawaba pé Sawaba ẹ̀yin náà máa tẹ̀lé wọn lọ tó bá tó dẹ̀ wá yá bàbá wa Lẹ́kan Mọ́ràbá Ọlọ́run fọ̀run kẹ́ wọn làwọn náà bá ní ibi tí wọ́n bá ti rí ọkùnrin ó yẹ kán rí obìnrin wọn bá níta nìkan mú wọn ní ọmọ tó fi orin kí yẹn náà ní kí. ọmọ tí ń lọ wá fi orin kí Wasiu káàbọ̀ bẹ́ẹ̀ ni lọ́ba ní lọ́dún yẹn bẹ́ẹ̀ ni lọ́ba ní Kudi náà nìkan mú lọ́ba ní Kudi ni wọ́n mú ẹni tó dẹ̀ jẹ́ chairman wa by that time Alhaji Sikiru Ayinde Majesta àwọn ni chairman lọ́ba ń sọ fún K1 torí K1 the ultimate brother mi ni wọ́n èèyàn mi ni wọ́n àti jọ wà tipẹ́tipẹ́ so lọ́ba ní ọmọ Shenshenma ni ọmọ yìí K1 bá ní Shenshenma dà mo ṣe dìde nìyẹn mo ní Shenshenma ọmọ ẹ ni mo ní ọmọ rẹ̀ ló ń wà mo wá láti dá Ìjẹ̀bú padà fún K1 kọ ọmọ rẹ̀ ló ń wà dájú pé ọmọ
ọmọ ok Wasiu. Kudi ọmọ rẹ̀ ló ọmọ ẹ pé sọmọ ẹni mo lọ ọmọ ẹ̀rọ wà má ní pé Kudi kọ́ pé. ìyẹn lógún ọdún sẹ́yìn ló rán ọmọ yín lọ sí Mecca Alájà Kúdírát 20 years ago. yes 2004. mo ń gbádùn yín sà. so bí òun náà ṣe kọ́ mi yìí bóun náà ṣe bẹ̀rẹ̀ orin mi. ìyẹn lógún ọdún sẹ́yìn. bẹ́ẹ̀ ni so àǹtí Kudi yẹn ń kọ́ báyìí. Kudi náà wà níbí báyìí. orin tó fi kí Wasiu káàbọ̀ yẹn máa tún kí báyìí. kọ́ńbọ̀ kí orin gánbẹ lẹ́nu ẹ̀. lẹ́nu Kudi. mo lọ ka bí mo sílẹ̀ o. ẹ jẹ́ ká àǹtí Kudi máa bọ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ọmọ Shenshenma tí wọ́n ń sọ rèé o pé ní ọdún 2004 ó ní wo lẹ fi kí Wasiu Ayinde káàbọ̀ lọ́dún yẹn ṣe rántí ó yẹ jẹ́ ń gbọ́. káàbọ̀ o káàbọ̀ káàbọ̀ o káàbọ̀ olúwayé ọmọ bílẹ̀ sọ̀rọ̀ ọmọ bílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o. lọ́dún yẹn bẹ́ẹ̀ni. báwo lẹ́yìn ṣe wá ní ìmísí orin. ẹ̀bùn Ọlọ́run ni mo tún wá jogún ẹ̀ lára bàbá tó bí mi. bàbá yín dà. bàbá mi náà ni. ṣé dáàdì yín ni. bẹ́ẹ̀ni. àbáwọn ló jókòó yẹn. dáàdì mi. àbí dáàdì yín rèé. rárá o. ó yẹ foni kí dáàdì yín. bàbá o orí mi jẹ́ káyìn la pẹ́ fún mi bàbá o orí mi jẹ́ kí bàbá pẹ́ fún mi. Àríkẹ́ ọmọ ẹni ò ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ káwá lánìí ìfìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa káwá nídìí ọmọ ẹlòmíín la máa fi sí. ẹ dáhùn lóhùn. ọmọ ẹni ò ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ káwá lánìí ìfìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa káwá nídìí ọmọ ẹlòmíín la tún máa fi sí. ẹ̀dá yòówù tó bá pè lẹ́kẹ̀ ọ̀run ní ládùúgbò kò ní rí fi sọmọ ẹ̀ lọ́rùn o àgbẹ̀ ó yá gbóhùn mi rò òkun ẹ̀yà lùkò gbóhùn mi rọ̀ sà òdìdẹ̀rẹ̀ o wá máa gbóhùn mi rìnwó ilé. Kúdírát Àríkẹ́ ọmọ pọ́psí ẹni bí eré ọmọ ti di íńtánẹ́ẹ̀tì network failure kankan ò sí mọ́ rárá network failure kankan ò sí lọ́rọ̀ mi. wọ́n l'Àríkẹ́ máa jó ijó lówó ẹ̀ oníjó bí ilé ìbè ò sí mọ́ orin tiwa àgbọ́gbàjó máa ní orin tiwa márúgbó takìjì máa ní orin tiwa kọ́ńfàmà náà ni. ṣé ẹ rí pé nǹkan tó dáa ni ẹ̀ ń rí lórí ètò yìí àwa bá bàbá àìmọ̀ pọ́mọ wọn gangan náà ń kọ orin ẹnujọ́ mẹ́ta ni mo sì gbé sórí fọ́nrán pé àti ẹ̀fí bẹ́ẹ̀ lóbìnrin tó ń kọ fújì aṣọ́mọ Shenshenma nìbàdàn ń kọ fújì ọmọ tí Wasiu Ayinde rán lọ Mecca ní 2004 ẹ ti dàlájà láti 20 years ago báyìí ẹ dúró ṣé ká lọ ká sọ pé ọ̀gá yín dìṣẹ́ orin fújì báyìí. ọ̀gá mi bàbá mi náà lọ̀gá mi. ẹ ń tẹ̀lé wọn ni. bẹ́ẹ̀ni. kí lẹ máa ń ṣe lẹ́yìn bàbá yín báyìí. nǹkan tí mo máa ń ṣe lẹ́yìn wọn ni pé mo máa ń gbèrò lẹ́yìn wọn bọ̀ láti bí orin gbígbè yẹn tí mo ti ń gbèrè tó wọn á máa ń gbé máìkì fún mi tábà lọ ṣọjọ́. ta ló ń gbé máìkì fún yín. bàbá mi wọ́n máa ń gbé máìkì fún mi. ẹ ń gbé máìkì fọmọ yín. mo ń gbé máìkì lé lọ́kọ̀ kó máa kọrin. nígbà yẹn gan ó kéré orí àga ni màá ní kó dúró lé kán lè bá rí. nígbà yẹn ẹ̀yin mọ̀ pé mo ní wà lára wọn ni. nígbà tí èmi bá ń ṣe practice mo máa rí wọn máa ń yọjú wò mí lórí òkè ìyẹn òun torí ilé ike ni mo fi sí kódà agbègbè àwọn ọmọ mi mo lọ́mọ kan tó ń lu sákárà mo lọ́mọ kan tó ń gbérin mo lọ́mọ kan tó ń jó gbogbo wọn ni wọ́n máa gbíwèrè wọ́n máa jíwèrè jáde. gbogbo ọmọ yín pátá. gbogbo wọn ni wọ́n ń kọrin kódà àbúrò eléyìí gan wọ́n tún pè ní Ọpẹ́yẹmí òun náà tún ní fọ́ìsì orin ṣùgbọ́n òun kò lọ láìní orin kan náà kò ní kó lọ láìní. àǹtí Kudi orúkọ tí ń gangan báyìí. orúkọ tèmi ni Alájà Kúdírát Àríkẹ́ Shenshenma. orúkọ dádì lẹ́yà mú. bẹ́ẹ̀ni. èmi ni o èmi ni èmi ni o èmi ni akọrin tó lọ́gbọ́n èmi ni apèdè tó jẹ́ ti ń pèsè èmi ni Kúdírát Àríkẹ́ kí n tó máa ṣe òyìnbó ọlọ́run ìgbéyàn ìbànú bí mu ọmọ o ìbà Jésù Kristi o ìyọmọ Màríà ìbà lọ́wọ́ bàbá mi bàbá ẹ tó forin lé mi lọ́wọ́
Àyìnládé Shenshenma o mo kí yín mo dúpẹ́ ẹ jẹ́ kémi náà kí mi àròrin kọ́ bí tàwọn tó ṣíwájú kí n kọrin délùú London kí n kọrin dé Amẹ́ríkà ẹ máa bá mi ká lọ ò lágbolé orin lèmi ń lọ bó jẹ́ lé owó kẹ́ni ìṣó bó jẹ́ lé ọmọ kẹ́ni ìṣó bó ṣe lé ọ̀rọ̀ kẹ́ni ìṣó bàbá lókè ló fi rán mi iṣẹ́ bàbá mi mò ń ṣe bó ṣe lé owó kẹ́ni ìṣó bó ṣe lé ọlá kẹ́ni ìṣó bó ṣe lé ọmọ kẹ́ni ìṣó kódà bó ṣe lé ọ̀rọ̀ kẹ́ni ìṣó bó ṣe lé àìkú kẹ́ni ìṣó bàbá lókè ló fi rán mi iṣẹ́ bàbá mi mò ń ṣe wọ́n ti sọ pé àkànṣe lọ̀jẹ̀ ó yàtọ̀ sílé mú bá o ṣẹ̀rọ ohun abínibí ó yàtọ̀ sábìlìtì ọmọléèléèdè mà ló ń bọ̀ ọmọléèléèlé mà ló ń bọ̀ mo láwọn Yorùbá náà máa ń pa lóòwe wọ́n ní tọ́mọ bá jọ màmá jù wọ́n ló jà fún màmá ẹ̀ jẹ Kúdírárì kẹ́ mo ti jà fún bàbá mi jẹ ló fa sábàbí torí ń ṣe pọ̀ níkùn mi. Bàbá bẹ́ẹ̀ ṣe sọ ni mo ṣe bá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé bàbá Shenshenma láwá bá ṣùgbọ́n mú ọ̀rọ̀ wọn ni wọ́n ti dárúkọ pọ́mọ àwọn kan wà tó tiẹ̀ forí kí Wasiu Ayinde káàbọ̀ ní ọdún 2004 ẹ wá sọ pé orin gan wà lára wọn àǹtí ṣe jíwèé orin bàbá yín gbé ni. mi ìdílé ẹ̀bùn Ọlọ́run. bọ́ gẹ́gẹ́ bí obìnrin báwo ni iṣẹ́ fújì ṣe rọrùn fún yín. ìkan tó jẹ́ kó rọrùn fún mi ni wípé láti kékeré ni mo ti ń kọ kó tẹ̀ tó di pé mo márì rárá so kò ọkọ mi wọ́n fara mọ́ ìlànà tí mo wà torí mo máa jẹ́ kó iṣẹ́ yìí torí kò sí mo ti ń kọrin kí n tó sọ pé mo fẹ́ márì rárá so ó jẹ́ kí nǹkan yẹn easy fún mi kò ń ṣe pé ìgbà tí mo ṣe márì ni mo ṣe lọ di iṣẹ́ orin torí mo ti ń kọrin láti kékeré gan láti orin tí mo máa ń kọ ńgbà yẹn lé kéwú so tán bá fẹ́ ṣe mòlúdì nàbí tán fẹ́ ṣe làlátùlì kọ́dírì wọ́n máa pè mí láti lé kéwú so mo máa ń lọ. ṣé wọ́n ti díẹ̀ náà àwọn orin tẹ̀ ń kọ́ mọ́ ẹ̀. mo rántí. ẹ jẹ́ agbọ́dí ẹ̀ bẹ́ẹ̀. nígbà yẹn tó bá di pé làlátùlì àwẹ̀ fẹ́ parí àwa máa ń kọrin pé ó di ìgbà díẹ̀ náà oṣù Ràmọ̀dánà ó di ìgbà díẹ̀ náà oṣù Ràmọ̀dánà tó bá dọ̀dún tó ń bọ̀ ká tún pàdé láàyọ̀ ó di ìgbà díẹ̀ náà oṣù Ràmọ̀dánà ó di ìgbà díẹ̀ náà oṣù Ràmọ̀dánà tó bá dọ̀dún tó ń bọ̀ ká tún pàdé láàyọ̀. ìrírí pọ̀ nídìí iṣẹ́ orin ó pọ̀ gan-an nǹkan tó fi wá easy fẹ́mi jù ni pé mi ì léwe fẹ́ sọ pé ìrírí mi yẹn pọ̀ tó nǹkan torí Ọlọ́run fi bàbá mi kẹ́yìn mi torí mo ṣe wà ń sìn tẹ bá rẹ fẹ́ pè mí lélẹ́rẹ́ mi lẹ́yìn kémi jí tí máa fẹ́ lọ play kí n jí kí n tọ́jú ilé mi kí n wẹ̀ kí n dẹ̀ bọ̀ sórí stage kí n máa lọ sóde kí n dẹ̀ bọ̀ sórí stage kí n dẹ̀ kọrin tèmi tán kí n dẹ̀ lọ ilé mi so nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mi mọ́ so ó jẹ́ káwọn nǹkan yẹn ó yí sì fẹ́ mi díẹ̀ bọ́ ṣé mọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹ́ ṣiṣẹ́ kan tó o fẹ́ jẹ́yàn bẹ̀ wàá rí àwọn ìpèníjà kọ̀ọ̀kan bọ̀ kò sí bógun ṣe lele tó Ọlọ́run bá mi ṣe. ẹ lò dérí kan mú irinṣẹ́ yín. rárá o. bàbá ẹ̀yin ò lọ sóde rí kan mú irinṣẹ́ yín. àwọn ìwọ́n tí mo ti wà wọ́n kò ṣẹlẹ̀ fẹ́mi ó kẹ́ ti dè wọ́n. láúlá wàlá kùátà ìlàbílà ìyàlẹ́yẹ àti mí àríjẹ kò máa ní ṣòro mọ̀ ní kìrìṣẹ́ wa àmì àṣẹ. nígbà wo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ mi ní ya 2005. ọdún wo lẹ lọ Mẹ́kà. ó lọ Mẹ́kà ní 2004. ta ló rán yín lọ sí Mẹ́kà. Alhaji Wasiu Ayinde kéwà. ṣé wọ́n wá da yín mọ̀ pọ́n àwọn yín lọ Mẹ́kà. wọ́n dá mi mọ̀ torí láftàgbà tí wọ́n ti Mẹ́kà dé yẹn tó fẹ́ ṣe rẹ́kọ̀dù kan ní Ìbàdàn yìí gbà yẹn tó wá ṣeré fún Alhaji Fìjàbí wọ́n kì mí sínú rẹ́kọ̀dù yẹn pé wọ́n kì mí gbà yẹn pé àwọn aláràfà àwọn Alhaja Kudi Shenshenma Alhaji Gani Yanda Kọ̀pọ̀sà Alhaji Isisa Waba kọ́lọ̀ bá foríjì gbogbo àwọn tí mò ń darúkọ. bàbá ọmọ yín náà ṣe rẹ́kọ̀dù 2005 ẹ̀yin ò dẹ̀ ṣe rárá. Ọlọ́run kọ́mọ ẹni ó ju ẹni náà làdúrà tá a gbà àdúrà kọ́. ẹ̀yin mọ̀ pọ́mọ yín ṣe rẹ́kọ̀dù. bẹ́ẹ̀mi náà ni mo ṣàtọ̀ náà. ọ̀pọ̀ ọmọ lẹ́ máa ti ṣèkómọ fún Ìbàdàn yìí o. àìmọye tí mo ṣe ìkómọ fún kódà mo ní ọ̀rẹ́ kan
ó wà rẹ́ẹ̀pù ní Okay. ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Àtàkà. Àtàkà wo? Àtàkà tó wà lógùn state. Ẹ̀dọ́. Mọ̀jídì Àtàkà ọ̀rẹ́ mi ni. Àtàkà. Lágbọ́wòye. Èmi mo kó first born rẹ̀ ní 1986. Jésù Àgọ́wòye nìyẹn. Àtàkà. Àtàkà o, òkè ló máa lọ ọmọ àkó máa tọ́lẹ̀ o. Tó bá ti rí Àtàkà ó ti jọ́tà mà náà ni. Ká fún ẹ lówó Àtàkà náwó. Ká fún ni lówó Àtàkà náwó. Tàtàkà bá pé méjì ni ó wòye. Bí London ni wòye máa rí. Bí London làgọ́ máa rí. Bàtàkà bá pé méjì ni ìwòye o. Bí London ni wòye máa rí. Bí London ni wòye máa rí. Mi ò rí irú Àtàkà o. Mọ̀jídì ọmọdé kọ́yà. Èmi ò rí irú Àtàkà rí o. Ó ṣe bẹ́bẹ́ lágọ̀ wòye. Àìmọye títí tó dọ̀dá sí. Ó ti fún wa ní stadium lágọ̀ ìwòye. Àtàkà ń ṣe bẹ́bẹ́ lágọ̀ ìwòye. Àtàkà ń ṣe bẹ́bẹ́ lágọ̀ ìwòye. Àtàkà yìí ṣe bẹ́bẹ́ ń ròyìn fáyé gbọ́. Àtàkà ń ṣe bẹ́bẹ́ ń ròyìn fáyé gbọ́. Ó yẹ kẹ́ ẹ fi 1 million ránṣẹ́ sí bàbá yìí. Àtàkà ń ṣe bẹ́bẹ́ ń ròyìn fáyé gbọ́. Àtàkà ń ṣe bẹ́bẹ́ ń ròyìn fáyé gbọ́. Endorsement ayé. Tàtàkà bá di gọ́vnà iṣẹ́ Ọlọ́run mà ní. Ẹ sọ di 2 million. Tàtàkà bá di gọ́vnà iṣẹ́ Ọlọ́run mà ní. Torí kó ṣe dáadáa ọmọ Adékọ̀yà. Ẹ jẹ́ kọ́ mọ̀. Adékọ̀yà ọmọ àkómátọ̀ ọ̀lẹ̀ Àtàkà. Náà iṣẹ́ Fuji rẹ́kọ̀dù àkọ́kọ́ tẹ̀ ṣe kí ni táìtù ẹ̀? Introduction Ọdún wo? 2005. Ilẹ̀ kọ́ ń bẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́ torí pé pákáleke ò là ń jẹ gúgúrú. Àṣé mùsùnmùsùn là ń jọ gẹ̀dẹ̀ àgbààgbà. Òtítọ́ láta kéré ó máa ń tàyàn lójú. Atádàlẹ̀ kéré ó máa ń tà ní nífùrọ̀ ó. Orin tèmi bá kọ ọmọ kò là fi ìwé. Èdè tèmi bá pé ọmọ kò là fi ìwé. Mo kàn lè jóbìnrin ọgbọ́n orí mi pọ̀ yapa gan. Atálẹ̀ kéré bọ̀ tó ń ṣe kí ní Ilé mo bórin kì í ṣàwòkọ. Ó ń tàyàn Níbo? nífùrọ̀. Ilé mo bórin kì í ṣàwòkọ. Ilé lẹ́bà. Èwo wá ní second record? Ẹ̀mí tí ṣe rẹ́kọ̀dù. Ṣùgbọ́n àwọn èèyàn tó ń wò wá báyìí, bàbá ẹ̀yin sì máa ń lò déré dáadáa. Àjọ ń lọ pọ̀ ni. Tí wọ́n bá pè yín tán pọ̀ mọ́ yín kọ́. Mo máa lọ mo máa ń ṣe nígbà mi máa ń ṣe. Ẹ̀dùn ṣé tẹ bá lórí ẹ máa ń pe bàbá dání ni? Bẹ́ẹ̀ ni àjọ ń ṣe náà ni. Ó tiẹ̀ ti dà. Àwọn obìnrin tó kọ Fújì Ìbàdàn bí báyìí. Alájà Adásọ́lá Àbẹ̀kẹ́ olórin náà lóògùn. Alájà Adijat Kubra Celine Dion olórin obìnrin ni ó ń kọ Fújì. Àti Alájà Shakirat Salam olórin obìnrin. Tó ń kọ Fújì. Àwọn náà ń kọ Fújì. Láti ìgbà tẹ́ ti ń jáde gẹ́gẹ́ bí olórin, ǹjẹ́ ti pàdé olórin ọkùnrin kan rí tẹ́lù fẹ́ bá yín pé ṣé màá lè fèsì? Èmi ò ń fọ́ o. Mi ò ń fọ́. Kí ni ẹ̀ ń fọ́? Èmi ò ń fọ́. Ó máa sọ tẹnu ẹ̀ máa dẹ̀ sọ tẹnu mi náà ní so. Ǹjẹ́ ara àwọn ọmọ kan tẹ́ ti kọ́ ń ṣe orin yàtọ̀ sọ́mọ yín? Tàbí tó ti jáde látara yín? Àwọn tó ti jáde ní àti ara mi. Àbúrò mi kan náà wà lẹ́kọ̀ọ́. Alhaji Ìṣọ̀lá Fàtáyì. Yóbóró yóbó sìn Sàndókà. Àbúrò mi ni. Níta ni. Yóbóró yóbó sìn tó kọrin pé yóbóró yóbó sìn àwọn tèmi fẹ́ bẹ́ẹ̀ jó yéra nílẹ̀ kò dìde Ìṣọ̀lá mi là ń ké sí ọmọ gẹ̀rígẹ̀rí yóbóró mi yóbó sìn. It's my junior brother. Yes. Wọ́n ti di baálẹ̀ báyìí lágbo. Baálẹ̀ ni àbúrò tèmi ni. Ìyẹn Yóbóró yóbó sìn. Wọ́n wò wá àwòkọ́ṣe tiwa táwọn náà fi bẹ̀rẹ̀ ni. Ta ló wà àwòkọ́ṣe yín? Yóbóró yóbó sìn àbúrò mi ni. Ìṣọ̀lá. Yes, ọmọ gẹrígẹrí ọmọ àlùbánkúdí alówó ẹ̀sìn má rẹ̀ sí. Yóbóró yóbó sìn. Àbúrò mi dáadáa ni. Bàbá Shenshenma wọ́n ní orin wà gan-an fún wọn tó bá fẹ́ sọ̀pọ́ọ̀tì wọn. Ọmọ wọn náà wà ń bí ẹ fẹ́ ṣe pati ẹ fẹ́ ṣe ní event. Ṣé Ìbàdàn nìkan lẹ ti ń kọrin àbẹ̀lẹ̀ jáde? Rárá mo lè kò síbi tán pè Ẹ ti gbórin jáde gan. Bẹ́ẹ̀. Bàbá ẹ sọ nọ́mbà yín. Alájà ẹ sọ nọ́mbà yín. Màá ṣí ilẹ̀ ìṣẹ́jú méjì. Nọ́mbà tèmi ni 080 55 75 0159. 080 55 75 0159. 091
5602 9477 091 5602 9477. èmi ó jẹun kù fọ́mọ mi o ọmọ láṣọ máa jẹun kù fọ́mọ mi o ọmọ láṣọ mo lémi ó jẹun kù fọ́mọ mi o ọmọ láṣọ máa jẹun kù fọ́mọ mi o ọmọ láṣọ àdàbà ó jẹun kù fẹ̀yẹlé òròfó wa jẹun kù fáwòkó máa jẹun kù fọ́mọ mi o ọmọ láṣọ wọn lọ́mẹ́ni ò ṣe di bẹ̀bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ káwa láni ìfìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa káwa nídìí ọmọ ẹlòmíì ẹ̀dá yòówù tó bá pè ìlẹ̀kẹ̀ ọrùn ní ládùúgbò kò ní rí fi sọmọ ẹ̀ lọ́rùn àgbẹ̀ ó yá gbóhùn mi ròkun ẹ̀yà àlùkò gbóhùn mi rọ̀ṣà odídẹrẹ́ o máa gbóhùn mi rè wọlé kúdíràríkà o ọmọ ṣe mà ọmọ ẹni lọ́lá o ọmọ ẹni lọ́lá mo lọ́mọ ẹni lọ́lá o ọmọ ẹni lọ́lá bó ti hù ká ṣe lọ́lá tó láyé kọ́lọ́ ń jẹ́ kọ́lọ́ ọmọ wa kọjú tiwa lọ o àwa lè ní ọmọ mi wọ̀lá súnmọ́ bí ọmọ o àríkẹ́mi súnmọ́ bí ṣèbémi ní súnmọ́ bí ọmọ o àríkẹ́mi súnmọ́ bí ṣẹ́mi ní bàbá rẹ̀ èmi ló ń gbọ́ bùkátà lórí ìwádà ẹ̀ o. Àyìnlá ò wá jèrè Àyìnlá ò wá jèrè ọmọ lójú ẹ̀mí rẹ̀ gbogbo wàhálà ẹ̀ ò kò ní já sófo Àyìnlá ò wá jèrè o orí jẹ́ kí bàbá ó pẹ́ Shenshenma orí jẹ́ kí bàbá ó pẹ́ ni mo ṣe sọ pé bàbá mi máìkù jọ̀wọ́ kó máìkù tí bàbá ò bá tètè kú máa kọ́lé fún ẹ máa ralẹ̀ fún ẹ máa ṣe wọn ọmọ ṣe fún bàbá máa ṣe wọn ọmọ ṣe fún yéyé. ẹ̀kọ́ ni yìí Mẹ́kà fẹ́ ní tó lọ Mẹ́kà ẹ̀yin mùsùlùmí yẹn má ṣe bà Mẹ́kà jẹ́ o ká lọ lọ́dọọdún kò ní kọ́ lọ́n fẹ́ràn wa ẹlòmíì fẹ́ lọ tó jẹ́ pé kò sí owó tó bá ràn lọ́wọ́ onílàdá láti gbà ìṣítìlẹ́yìn fún gbogbo mùmíní ìṣítìlẹ́yìn fún gbogbo mùmíná ẹni kó lọ ṣe bíbá mi o kó lọ ṣe bíbá mi kó lọ ṣe bíbá mi Alájà Ayinde kéwà Marshal Máyégún general o ẹni tó wọ̀ sùsùn tó rọ́mọdé lágbà lọ ẹni tó wọ̀ sùsùn tó rọ́mọdé lágbà lọ Alájì Wasiu Ayinde ló sọ mí di alájà o kọ́bólúwà jẹ́ kí wọ́n jèrè ọmọ kọ́bólúwà jẹ́ kí wọ́n jèrè ọmọ. Olúwayé Wasiu mo dúpẹ́ Wasiu Ayinde mo dúpẹ́ Olúwayé Wasiu mo dúpẹ́ o Wasiu Ayinde mo dúpẹ́ Máyégún general mi o ọmọ wọn níjẹ̀bọ́lé ọmọ ànífowó ṣe ó tá àjà fowópamọ́ ọba Káyìndé jẹ́ Káyìndé ó pẹ́ fún mi ọba jẹ́ Káyìndé ó pẹ́ fún mi Àyìndé kó fọwọ́ pawú kó fẹ́rí kí ìjòbì ọba jẹ́ Káyìndé ó pẹ́ Wasiu Ayinde o Ayinde Wasiu Ayinde o Máyégún general ẹ̀bá mi Káyìndé o. bàbá iṣẹ́ fújì ńgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ń sìn kí lẹ rí sáàrin ẹ̀. ní àsìkò ìgbà tí a bẹ̀rẹ̀ orin yẹn ó dàbí pé ṣe mọ̀ pé kò sí social media bí àsìkò yìí ṣùgbọ́n sì social media tó tún wà lásìkò yìí ó jẹ́ kí iṣẹ́ wa yẹn ó tún máa lọ sí òkè wọ́n tètè mọ olórin nísìn gbùgbà yẹn lọ sọtọ́ bá ti ń ṣẹ̀dẹ̀ sórí kí ni ṣe mọ̀ pé àwọn èèyàn máa àsìkò yìí ó tún yàtọ̀ sígbà yẹn nípa orin gangan ńkọ́ táwọn èèyàn ń kọ research. tèmi rí ìsìn ni pé orin jọ̀hún ó dáa ju ti ìsìn lọ. lọ́nà wo. torí ìrònú jinlẹ̀ ó wà nígbà yẹn dì sí olórin tẹ́ ẹ bá rí tó bá ronú jinlẹ̀ láti kọ orin sẹ́sìn á jẹ́ pé ó súnmọ́ àwọn àgbààgbà láti sọ wípé ṣájẹ́ tó o bá máa kọ yẹn gbọ́dọ̀ ní ìtumọ̀. ẹ̀dùn nígbà tí ń ṣẹ̀yìn máa ń kọ ṣàjẹ́. máa kọ ṣàjẹ́ dáadáa. ẹ fún mi ṣàjẹ́ kan. èmi mo kọrin pé mẹ́sàáyà
mẹ́sàáyà mo kọrin wípé ṣùṣù Àyìnlá Shenshenma o ilé tẹ́lẹ̀dìyẹ ẹ ò gbọ́dọ̀ lẹ́yẹ̀lé because ẹyẹ bá a sílẹ̀ ẹyẹ ń jẹ ẹ̀jẹ̀rọ ọ̀gbẹ̀rì ọmọ fóun ẹyẹ bá jẹ òun lẹ́yẹ máa gbé fò àjẹmọ́nú kí pààyàn orin kíkọ iṣẹ́ dáàdì mi ijó jíjó ijó mọ́mì mi mo lórin kíkọ kò ní pa mí o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.